Dáni wáyé Elédùmarè ọba láyé ọba lọ́run ọba tó lọ́jọ́ gbogbo. Èmi kan Elédùmarè ọba àjíkẹ́ ayé o. Èmi Kàsàkẹ́ ọba àjíkẹ́ ọ̀gẹ̀gẹ̀ ọba tí gbélé ayé rómojú bà lọ́wọ́ rẹ̀ ọba tó tóbi. Ìbà o ọlọ́jọ́ òní mo jọba o. Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dọ̀ dàbí òní ọ̀sán wa. Ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́. Àwọn bàbá wa ní ẹnìkan kì í júbà fògùn sínú kú. Bàbá rẹ̀ lọ́mọ yìí, bàbá rẹ̀ lọ́mọ tọ̀hún tí ó bá fi sọmọ aráyé lóore tí papòdà, ayé ò ní júbà rẹ̀, wọn ò sì ní ṣàdúrà fún un. Kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa? Àwọn ọ̀kà ènìyàn ń bẹ o. Àwọn ìka ènìyàn ń bẹ o. Àwọn ọ̀dájú èèyàn ń bẹ o. Egbòogi tí mo fẹ́ fún wa yìí, ohun tó wúlò púpọ̀ nú ara. Àní ṣìrìn, àní rárìn fẹsẹ̀ sí. Ayé ò ní ta wá lọ́fà abú. Iṣẹ́ yìí ni ìdènà ọ̀fà ara. Bóyá ni wọ́n sọ lóògùn ni, bóyá ni wọ́n ta lọ́fà ni, bóyá ni wọ́n jù lásàsí, àbí ìdènà ṣakatú. Ẹni tó bá jára Nàìjíríà tí ọmọ wọn ń pè ní ṣakatú, àbìlù burúkú ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run o, a wà lábẹ́ ààbò rẹ, fàbò rẹ bò wá o. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń fòótọ́ ọ̀nù jáwé, ẹ̀yin àgbààgbà tẹ́ ń fòótọ́ ọ̀nù wàgbò, ayé mojúbà. Báwo là á ti ṣe? Báwo là á ti ṣe? Ìyá bàbá ẹni nǹkan yìí ń lé. Oníbejì ni gbogbo ẹ̀ ní ń kà fún yín tí ó pè pérépéré, kẹ́ mú gègé yín kẹ́ kọ́. Gbogbo ẹni tó bá jẹ́ abiyamọ yàtọ̀ sí abiyagbá, ó gbọ́dọ̀ ní iṣẹ́ yìí nílé o. Torí ìdágìrì ò ní mú wa, kò ní mọ́mọ́ wa, kò ní máyà wa o. Àwọn àgbà àtijọ́ ò lè má ní nílé o. Á dára wa lẹ́kọ̀ọ́. Ọyá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ọyá ẹ máa bá mi bọ̀ wá. Ìbà ọba láyé ọba lọ́run ọba àjíkẹ́ ayé mórí bà lọ rẹ̀. Ìbà ọba àṣàkẹ́ ọ̀gẹ̀gẹ̀ ọba tí gbélé ayé rọ káàdì yóò sí Elédùmarè tí ń jọ ọ̀kan ṣoṣo ọba rẹ̀ tó tóbi òkìtì ìbìrí ajípọ̀jọ́ kúdà ní mò ń ké sí lọ́wọ́. Ìbà o ọlọ́jọ́ ní mo jọba o. Ọba tó jọba lọ mo ń fìyìn fún. Ọba tó jọba. Ọlọ́run ọba lọ́ba lórí ewé, òun lọ́ba lórí egbò. Ẹni tí ń fọ̀run pàṣẹ pẹ̀lú òòrùn, àtẹni tí ń pàṣẹ pẹ̀lú ọjọ́, àtẹni tí ń pàṣẹ pẹ̀lú òru. Ọlọ́run ọba lálágbára lérí gbogbo ohun gbogbo. Gbogbo ohun yòówù agbára tó lè rí kó ní. Tó bàbá rẹ̀ tó bá fọwọ́ halẹ̀ yìí, bàbá rẹ̀ bá ṣe báyìí yìí, Ọlọ́run lálágbára lérí ohun gbogbo. Àfiṣẹ́ yìí kalẹ̀ nítorí kẹ́ lè máa pè wá ní Jagunlabi, tàbí kẹ́ lè máa pè wá ní pé ẹkùn irọ́. Ọmọ kékeré ni wá, ẹ jẹ́ àgbáyé pẹ́. Ọmọ kékeré ni wá, ẹ jẹ́ àtẹ̀lẹ̀pẹ́. Balọ̀ mo ń fìyìn fún kábíyèsí Elédùmarè tọ́pẹ́ tó sí. Ọba tó jọba lọ mo ń fìyìn fún. Ọba tó jọba lọ mo ń fìyìn fún. Ọba tó jọba lọ mo ń fìyìn fún. Kábíyèsí Elédùmarè tọ́pẹ́ tó sí. Ọba tó jọba lọ mo ń fìyìn fún. Mo ń fi jóyìn bàbá, mo ń fi lùkì o. Mo ń fi jóyìn bàbá. Ìbínú orí ní jẹ́ káyọ̀ sọni láta, ìbínú orí ní jẹ́ kéèyàn ó tẹ ògùn mọ́lẹ̀, ìbínú orí ní jẹ́ káyọ̀ dẹrù ẹni nù. Ọ̀yá mi súnmọ́ bí, tọ́jú ara ẹ̀ má wo rẹ̀ níran o. Mo ń fi lùkì Olódùmarè tó ṣẹ̀dá mi wálé ayé. Mo ń fi jóyìn bàbá, mo ń fi lùkì. Mo ń fi jóyìn bàbá, mo ń fi lùkì. Mo ń fi jóyìn bàbá, mo ń fi lùkì. Elédùmarè tó ṣẹ̀dá mi wálé ayé. Gẹ́gẹ́ bí ohun tó ń lù yìí fìlù yìí, ó ní dámi ẹnu màjèsí ìpalámàlà dámi. Ohun tó ń bàtà ìwí nù o.
ẹ rí ẹnu ẹlòmíì ló kó bá ìwà ẹlòmíì òun ló kó bá tọ́jà àwọn àgbàlagbà kí wọ́n dán ewé wò lára rẹ̀. ó fi jọyè bàbá òun fi lòkè. kábíyèsí ọlọ́run ibà rẹ̀. ọlọ́run ibà rẹ̀. kábíyèsí dáhùn sáàkì rẹ̀. ọlọ́run ibà rẹ̀. olórí ayé mọ́ra bàbá fò. ọlọ́run ibà rẹ̀. mọ̀tò fò sí jó. ọlọ́run ibà rẹ̀. ẹlòmíì tí wọ́n bá ti fún lẹ́bùn kankan sáńgbẹ́rẹ́ àbí wọ́n gbò kankan lé lọ́wọ́ yóò wá lérò pé kò sẹ́lẹ́gbẹ́ òun. àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lágboolé àbẹ́yìí tí wọ́n bá ń wájú ta ẹ má rí wọn fín mọ́ o àgbà mojúbà. ìjọ mo tún fẹ̀fẹ̀ jó. ẹyẹ ojú ọ̀run forí balẹ̀ fún. ẹja inú tún forí balẹ̀ fún. ẹranko ìjú forí balẹ̀ fún. ẹ forí balẹ̀ fún. adarí òru forí balẹ̀ fún. gbogbo ohun tá a bá ní láyé ẹja fìfì ìbà fún ọlọ́run ọba. ọlọ́run ọba lọ́ba lórí ohun gbogbo òun lálágbára tí ọ̀sẹ́lẹ́gbẹ́ rẹ̀ òun ní rọ̀jò tí ọ̀sẹ́dá kan tó lè sọ pé kọ́dá bọ́ bá wo ọlọ́run ọba ní í dá o. iṣẹ́ yìí kò yẹ kọ́ ọ má ní nílé ìfipolongo fún ẹ ṣe é sílé ni mo wí. tí ògo ẹ̀dá bá tàn ayé a máa gbabẹ̀ mu a máa paramọ́ ni ẹni tí ọba mara pamọ́ ó lè tẹ̀sùn àgbàmọ́lẹ̀ o. ayé àti mayé ayé sì ti mọ̀ wá ọba òkè májà yọ fàyè hàn wá o ayé mojúbà. ọ̀yá ẹ bá mú gègé yín àti tákàdá ẹ bá ń kọ ìwé yìí sílẹ̀ ẹ bá ń kọ ní wéréwéré ẹ bá ń kọ ní wéréwéré ẹ kọ pérépéré. ẹ jẹ́ kára wa lóye o lóye o lóye o torí àti ìrìnàjò lẹ́jọ́ bẹ́ẹ̀ ti bá kú àti lùkẹ́rẹ́ sí ẹ̀ sáyé lọ sáyé lọ sáyé lọ ọ̀rẹ́ ìgbẹ̀yìn o. ẹ jẹ́ kára wa lóye o lóye o lóye. àní ẹnìkan kì í fi bá tún ẹjúbà fògùn sínú kú gbogbo ń tọ́ ọba mọ̀ bàrà àlẹ́ rẹ̀ mọ̀ torí pé tọ́ ọba kú tán òun ni wọ́n máa fi rántí rẹ̀. ọ̀yá ẹ lọ bá ń wá ìfun náà kété ìfun náà kété ẹ bá mi wá. ó fi ń da akọ́jẹ́ pé òkété tí wọ́n pa ní òòjọ́ ìfun náà rẹ̀ bá ń wá. ẹ wo àwòrán tá à ń wò lójú fídíò yìí ẹ rí i pé àkùkọ adìẹ kan tó jẹ́ akọ bẹ́ẹ̀ náà ni abo adìẹ ẹ wá ìfun àkùkọ adìẹ àti ìfun abo adìẹ ṣe mọ̀ kó di mẹ́ta ẹ wá ìfun pẹ́ẹ́pẹ́yẹ ẹ gbọ́ bí mo ṣe wí ìfun pẹ́ẹ́pẹ́yẹ ẹ wá òun náà. ṣé olórí àti ìrìnàjò tẹ́jọ́ bẹ́ẹ̀ ti bá kú àti lùkẹ́rẹ́ sílẹ̀ sáyé lọ sáyé lọ sáyé lọ ọ̀rẹ́. ẹ wàá tọ́jú ewé èsìsì ilẹ̀ ewé èsìsì ilẹ̀ yìí tegbòtegbò ní o ewé ìnábìrì tegbòtegbò ní o ǹjẹ́ gbọ́ tẹ bá ti wá gbogbo ẹ̀ pọ̀ báyìí pẹ̀lú ọta inú òrókò ṣe rí gbogbo eléyìí ẹ gùn pọ̀ tẹ bá ti wá gùn pọ̀ ẹ kó o sínú ike bí ike sẹ́ńkìlítìrì àbí bí ike kílẹ̀ máa pè ná lítà márùn torí faransé mi ń kọ́ mi lẹ́nu ike lítà márùn ike tó tóbi ike lítà márùn sẹ́ńkìlítìrì ẹ kó sínú ẹ wàá rọ àdíẹ̀ yẹn sí bámú ẹ filẹ̀ síbẹ̀ yẹn dé pa ẹ jẹ́ gbòòrò síbẹ̀ dáadáa àní sì jẹ àní sì mú tí wọ́n bá sọ yìí pé èèyàn fara gbọ́fà àbí wọ́n sọ ní sàkàtú kan àbí nǹkan kan ayé mojúbà o ẹ fún ọmọ ń bẹ̀ kó sì fi para ọlọ́run yóò fara dẹ̀ ẹ́ ọlọ́run yóò dáwọ́lé yóò fara dẹ̀ ẹ́ kọ́ máa mú kó sì máa fi para ọlọ́run yóò dáwọ́lé yóò fún yín ní ẹlẹ́ẹ̀kejì rẹ̀ náà ọ̀yá ẹ má lọ́ọ́ bìkan. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọ̀mọ́ rìbà o bẹ́ẹ̀kún ọwọ́ ọ̀sọ̀ àṣìrìbà o. ẹlẹ́lẹ́ẹ̀kejì rẹ̀ rèé ẹ tún tọ́jú ìfun akọ pẹ́pẹ́yẹ takọ pẹ́pẹ́yẹ ní o ẹ sì tọ́jú ìfun àkùkọ yìí tí gbẹ́rẹ́ rẹ̀ lélẹ́yìí o ìfun akọ pẹ́pẹ́yẹ pẹ̀lú ìfun àkùkọ pẹ̀lú ti abo adìẹ ewé ìnàbìrì
àtegbò rẹ̀ ẹ máa gbọ́ o egbò ọ̀gẹ̀dẹ̀ èyíkéyìí ọ̀gẹ̀dẹ̀ egbò ọ̀gẹ̀dẹ̀ ọta inú ìrókò òbú òtóyọ̀ ìfúnnú òkété ẹ wàá jóun ni ṣẹ́rí tẹ́ ẹ bá jó tán ẹ wàá wá ẹ̀tùbọ̀n òríjínà tí wọ́n ń pè ní gàrí èbó ẹ wàá lọ papọ̀ mọ́ tẹ́ bá ti lọ papọ̀ mọ́ ayé mojúbà o ṣẹ́rí ibi tí sakatu yìí ti hàn tó bá jẹ́ èyí tó hàn síta ni ẹ sá ibẹ̀ nígbẹ́rẹ́ kẹ́ fi ẹbu yìí ra ẹ ra bu díẹ̀ fẹ́ nìyẹn ẹni wọ́n fi fọ́ ẹ̀kọ́ fún tàbí wọ́n po kókó gbóná kẹ́ni náà ọmọ èlò kókó gbóná ní agbára ọlọ́run yóò dáwọ́lé kódà ẹ lè dá sóyin kẹ́ gbé kalẹ̀ nítorí ìdágìrì burúkú kò ní wọlé tọ̀ wá tọkọtọkọ kò ní wọlé tọ̀ wá tayataya kò sí ní wọlé tọ̀ wá tọmọtọmọ wọ́n fi ṣèkà fúnni lẹ́nu fi iṣẹ́ ẹni wọ́n fi ṣèkà fúnni níbi iṣẹ́ ẹni níbi téèyàn ti ń tajà ilé ọkọ wọ́n fi ṣèkà fúnni bẹ́ẹ̀ ni dẹ́rẹ́bà ẹni lọ́wọ́ àgbẹ̀ ẹni lọ́wọ́ òṣìṣẹ́ ìjọba ẹni lọ́wọ́ iṣẹ́ ìdá gan ni o èmi ọmọ yín náà ní Lukumanu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mo fi iṣẹ́ yìí sílẹ̀ ẹlòmíì lè béèrè wọ́n lè pẹ́ ti tàkọ́kọ́ sí pé ṣé ìfun pẹ́ẹ́pẹ́yẹ akọ ni àbí tabo tàkọ́kọ́ yẹn ìfun pẹ́ẹ́pẹ́yẹ abo ni tàkọ́kọ́ yẹn tọ́jẹ́ pé òun wọ̀ nínú ke sẹ́ńkìlìtìrì ìfun pẹ́pẹ́yẹ abo ni sẹ́rí ti gbẹ́rẹ́ rẹ̀ yìí ìfun pẹ́pẹ́yẹ akọ ni mo rò pé ti yé wa dáadáa báyìí nísìn ẹlòmíì tún lè wá béèrè pé ṣé tá a bá lò kíní ǹjẹ́ a lè lò kejì a lè lò méjèèjì papọ̀ o tó bá jẹ́ pé sakatu tó fojú hàn síta ẹ̀ ṣàgbẹ́rẹ́ títa èyí tó tún wá wà nínú ike tó jẹ́ pé arọ àdíẹ̀ yẹn sí ẹni yìí ó máa fi para yóò sì tún máa fi lo ẹ̀kọ́ gbígbóná ẹlòmíì tún lè béèrè pé ǹjẹ́ a tiẹ̀ lè lo méjèèjì pọ̀ ìwọ ló ní o lè máa lo méjèèjì pọ̀ kò bàjẹ́ kì í sọpadóòsì rárá gbogbo wọn jẹ rárá wọn lọ́wọ́ ni tó ẹyẹ mú gègé ń kẹ́kọ̀ọ́ nọ́mbà yìí lẹ̀ +234803298 +234803298 ẹgbàá nọ́mbà orílẹ̀-èdè Benin City +2290154651928 +2290154651928 ẹ̀yin yan mi tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ orí WhatsApp Nàìjíríà ní kẹ́ ti bá mi sọ̀rọ̀ wàá gbọ́ o ìwọ tó fẹ́ bá mi sọ̀rọ̀ rẹ o o fẹ́ tọ́jú ara rẹ nílànà ewé àtegbò bá mi sọ̀rọ̀ pé èló ní ọ̀nà mi ń sọ iye rẹ̀ fún wọn àwọn iṣẹ́ báyìí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe àbẹ̀ ṣe ń sọ iye tí ọ̀nà ọba bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ ní Ọlọ́run ọba lọ́mọ kọ̀kọ̀ àti gbangba ẹ kàn sí wa ohun tá a bá mọ̀ á ṣàlàyé fún yín lórí ìrìn àjò yín ẹ ń bá gbé yìí ń dàrú Ọlọ́run lọ́ba tí ì tó nǹkan òun la lágbára lórí gbogbo ohun tọ́lọ́run fi yé wa á fi dà yín ní ẹ̀kọ́ lórí ẹ̀ bó ṣe jẹ́ nù ni ẹ̀yin èèyàn mi orílẹ̀-èdè Côte d'Ivoire àyípadà ó ti dé bá ibi tá a máa dé sí ibi tí à ń dé sí ní sóde sí ẹ̀yin náà mọ̀ orílẹ̀-èdè Côte d'Ivoire ṣe rí lọ́wọ́ yìí àtúnṣe ráńpẹ́ díẹ̀ ọba ilé ibi tí a máa ń lò sí wọ́n ń ṣe àtúnṣe kan ní inú ilé yẹn yóò sì gba àsìkò díẹ̀ àwa wò pé fún àǹfààní ẹ̀yin èèyàn wa kẹ́ lè bá a kábàárì yín dá lóhùn Makori òun níbi tí a dé sí lọ́tẹ̀ yìí Makori ilẹ̀ ti bá mi pàdé tá a bá ti dé orílẹ̀-èdè Côte d'Ivoire á pàdé ara wa ǹjẹ́ gbọ́ ẹni tó ti gbọ́ kó sọ fún ẹni tí ò tí ì gbọ́ ẹni tí ò tí ì gbọ́ kó sọ fún ẹni tó ti gbọ́ ẹ bá mi tan ọ̀rọ̀ yìí ká kẹ́sì dákun wọ́n ti fídíò yìí bá dọ́wọ́ rẹ̀ tó o sì fẹ́ ṣiṣẹ́ yìí kọjẹ́ fún ọ wọ́n bá dé mọ́lẹ̀ kò ní jẹ́ o torí ń gbowó lórí ẹ̀ o ọ̀fẹ́ mu fún yín o ẹ̀yin náà ẹ pín kó kárí àwọn èèyàn ẹ pín kó kárí àwọn èèyàn èyí ni sáyẹ́ǹsì àwọn bàbá wa tí wọ́n fi ráyé lò èyí ni sáyẹ́ǹsì àwọn bàbá wa tí wọ́n fi gbélé ayé pẹ́ o ẹ ṣe sọ́wọ́ o gbogbo abiyamọ ni o ìgbọ́tọ̀ ọba fẹ́ o lè bẹ̀ wá o àbọ̀ ṣe o àwọn òrókò àròdò bẹ́ẹ̀ láàṣì yẹn náà iṣẹ́ tẹ́lẹ́dù àárín wa táwọn àdúgbò tí ni yọ̀ọ̀yẹ̀ wa kò ní ẹlòmíì tí ẹ mẹ́rẹ̀ pé ń bọ́ lọ́dọ̀ mi ní orílẹ̀-èdè Benin tó bá ti dé Túndé Motors ní dégà kan níbi ẹ̀yìn ọjà dégà kan níbi wọ́n ti ń ta àǹṣẹ̀kẹ́ pàṣẹnẹrí ìtọ́wà ńbẹ̀ ní ọmọ àbọ̀ wá ńbẹ̀ lọ́dọ̀ mi yọ̀ọ̀yẹ̀ kó tó wá kọ́kọ́ pa aago mi o pa aago mi orílẹ̀-èdè Benin o sì lè pè mí lórí WhatsApp Nàìjíríà ń dọ̀ lóhùn èmi kan náà ni Lukumanu ọmọ Ayédáre ń dágbére fún wa yìí pé adágbére fẹ́tò àní dágbére fáyé báyìí àgbáyé sí rere òjò kírọ̀ kọ́tà sí ilẹ̀ Elédùmarè oore wa ti wá wa rí o ire kàbìtì. olùrìbàrìbà ọlọ́mọ.